mo kí gbogbo èèyàn ọmọ Nàìjíríà, ó yìí kí gbogbo èèyàn olólùfẹ́ Agbala Gabriel. Ẹ̀yin ni mo wá bá ọ, ẹ̀yin ni mo wá bẹ̀ ọ́. Ẹ bá ń bí Agbala Gabriel, ẹ bá ń bẹ̀ ẹ́. Oore ni wọ́n ṣe mí, mo sì dúpẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dáwó fún mi, ẹ kúkú mọ̀ mí. Agbala Gabriel lẹ mọ̀ nígbà tẹ́ ẹ dáwó fún mi nígbà tó mú mi jáde síta. Ẹ ṣé mo dúpẹ́ o. Àti ilé àti ṣọ́ọ̀bù àtọjà tí wọ́n rà síbẹ̀ àti ìyàwó tá a fẹ́ síbẹ̀. Àtàsọ́run wọn tí wọ́n láwọn bọ́ sí mi lọ́rùn ní kọ̀ọ̀kan. Mo yọ̀ǹda gbogbo ẹ̀ pátápátá. Mo yọ̀ǹda gbogbo lọ́wọ́ Agbala Gabriel. Mo dúpẹ́ o, wọ́n ṣe dáadáa fún mi o. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má ṣe pé fún mi mọ́ o. Èmi àti Agbala Gabriel ẹ fi wálẹ̀ fọlọ́. Fọlọ́ ló dá mi, ló sì dá Agbala Gabriel. Tó bá yẹ pé mo ṣàìdá, ó sì yé mi, ó yí Agbala Gabriel, ó sì yé mi, ọjọ́ yé wa, ọjọ́ yé wa. Èmi ò léèyàn tí ó jà fún mi lórí social media, mi ò sì láwọn tí ó bá mi ṣépè. Mo mọ̀ pé mi ò lẹ́nìkan, ṣùgbọ́n mo lọ́nà Agbala Gabriel. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni o. Mo dúpẹ́ o, ẹ ṣé gan. Agbala Gabriel ṣe dáadáa, ẹ ṣe dáadáa nínú ayé mi. Àwọn tó ń gbìjà wọn ṣùgbọ́n àwọn tó ń gbìjà wọn tí wọ́n ń sọ ilé tí wọ́n ń sọ tọ̀hún, àwọn ni mo sọ ilé fún o. Mo wá dúró lórí ilẹ̀ tí màá wọ̀sùn. Tó bá jẹ́ pé ẹnìkan ló pè mí láàrin mi àtọlọ́hun, ó pè mí pé ìwọ Muyideen jẹ́ á mú Agbala Gabriel wálẹ̀. Tàbí èèyàn kan wà ní kọ̀rọ̀ bí kan tó rán mi sí Agbala Gabriel pé lọ ṣe báyìí. Orí ilẹ̀ tí mo dúró sí kó má gbé mi, kó má ṣe dáadáa fún mi, kí n parẹ́ máa yẹ, kí n sánkú lójijì. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe ẹnìkankan ló rán mi sí Agbala Gabriel pé kí n mú wálẹ̀, tó jẹ́ pé ebi ló pa mi wọnú ọjà Bódìjà tí mo fi lọ ṣe àbárù, kí n jẹ́ èèyàn láyé mi. Mo tiẹ̀ fẹ́ fi léyìí mọ̀ pé tí wọ́n bá parọ́ mọ́ èèyàn, téèyàn bá wà lórí òdodo, Ọlọ́run máa ń dá èèyàn láre. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan ló rán mi sí Agbala Gabriel pé kí n mú wálẹ̀, kí n má jẹ́ èèyàn nínú ayé, mo ṣe ń lọ léyìí, kíkọ́ pa mí lónìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan kan rán mi sí Agbala Gabriel láti ṣàìdá fún Agbala Gabriel, bí mo ṣe ń lọ yìí, kí n jẹ́ èèyàn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan kan rán mi sí Agbala Gabriel láìdá, ń dààmú ni o, yóò rọrùn ni o, yóò le ni o, kémi náà jẹ́ èèyàn nínú ayé. Ilé ìgbékò mbẹ́ o, ìfẹ́ o. Ṣọ́ọ̀bù ìgbékò mbẹ́, ìfẹ́ o. Ọjà tí aláwọ̀ láti ṣọ́ọ̀bù náà, ìgbékò mbẹ́, ìfẹ́ o. Gbogbo tí aláwọ̀ sí síbẹ̀, ìgbékò mbẹ́, ìfẹ́ o. Ọ̀sádùpẹ́ pé mo mú ẹ̀mí mi kó mbẹ́ láyọ̀ àtàlàfíà. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣépè fún mi pé Muyideen ò ṣe báyìí. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo wá ń ṣe ládùúrà pé irú olóore tí Agbala Gabriel jẹ́ kẹ́ tó dáwó fún mi, àti irú olóore tó jẹ́ kí n tó kúrò lọ́dọ̀ rẹ̀, Ọlọ́run ó gbé pàdé ẹ̀yin náà. Gbogbo ibi tẹ́ bá ń dé
gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ni o ẹni tí ò tí ì nà pàdé rẹ̀ Ọlọ́run ó gbé pàdé òun àtọmọ rẹ̀ o Ọlọ́run ó gbé pàdé ẹ̀yin àtọmọ yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi. Oore t'Agbala Gabriel ṣe fún mi irú olóore bẹ́ẹ̀ irú oore bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣàlábà pàdé rẹ̀ o ẹ̀yin àtọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ẹ ṣé mo dúpẹ́ o wá ń pò lórí social media lénìí mo wá ń pò lórí social media lénìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ẹ ṣé mo dúpẹ́ o. tó bá jẹ́ pé gbogbo èsì tó bá jẹ́ pé gbogbo ìpè tí mo ṣẹ́ lórí asán ni ẹ̀kọ́ déètì nílẹ̀ mi ní lè wá sórí social media yìí máa láíláí. mo padà bọ́ lẹ́yìn ọdún kan ṣùgbọ́n tí mo bá padà sí lẹ́yìn ọdún kan mo dolówó ni o dolówó ni o tí mo bá padà sí lẹ́yìn ọdún kan tí ò parẹ́ máa yé. Ìwà tí ń tọrọ jẹ bó ti lè wò ó kéré tó ìwà tí ń tọrọ jẹ bó ti lè wò ó kéré tó wọ́n padà wá lẹ́yìn ọdún kan jẹ́ pé mi ò ṣàbúrú s'Agbala Gabriel ìwà tó bá jẹ́ pé ṣùgbọ́n tó bá jẹ́ pé aburú ni mo ṣe sí Agbala Gabriel lẹ́yìn ọdún kan tí mo ní máa padà wá kí n ti kú kó tó dijọ́ náà ṣùgbọ́n kẹ́ni kankan máa gbúròó mi kí n ti parẹ́ máyé mi ò léèyàn o ṣùgbọ́n mo lọ́lọ́run àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi déédéé ẹni tí Agbala Gabriel tó fi wọ́n oore fún mi iná ni Ọlọ́run ó fi wọ́n oore fún ẹ̀yin àtọmọ yín náà ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. mo ṣẹ̀ṣẹ̀ wo fídíò ẹ̀yin àti Agbala Gabriel mo ṣẹ̀ṣẹ̀ wo kódà mo wò mọ́jú láàárọ̀ yìí ni kí ló ń tẹ ní kíyàwó yín má bàa yín sáìn kí ló ń tẹ ní kíyàwó yín má bàa yín sáìn lórí dọ́kúmẹ́ǹtì yẹn. ọ̀pọ̀lọ́ ní sábàjọ́ àpò dá ìrẹsẹ̀ mọ̀ wáyà wọn. ṣe é gbádùn mo mọ̀ ọ́n mọ̀ ṣé ọmọ pé mo mọ̀ ọ́n pé mo fídíò àwọn yìí. ẹ sà ọ̀pọ̀lọ́ ẹ náà ẹ jẹ́ kí ọmọ ọ̀já. mi ì yẹ yín. mi ì yẹ yín. ọ̀pọ̀lọ́ ní ẹ̀fọ́ títà that one is past tense. Ó ti lọ. ọ̀rọ̀ ayé ti lọ. Kódà mo wò mọ́jú ni. ẹ jẹ́ ká wọ́rọ̀ mi sọ. Nǹkan tẹ̀mí kan tiẹ̀ fẹ́ béèrè ni pé ṣé ìyàwó yín tẹ̀lé yín kò ń bẹ̀? Ṣé ẹ ṣàmú ìyàwó yín kò ń bẹ̀? Àní ẹ jẹ́ ká wọ́rọ̀ mi sọ. Wọ́n ń gba bọ́ lọ́dọ̀ wa ń bí báyìí náà tó wáyé pé fẹ́ máa gba bọ́ ni o. Sọ̀rọ̀ mi náà kọ́ mò ń sọ ni mo náà ń gba bọ́ lọ́dọ̀ wa ń bí báyìí tó bá yẹ pé fẹ́ gba bọ́ ni tó bá yẹ pé fẹ́ gba bọ́. Torí mo ti last time tọ́ ẹni tó bí ọ̀rọ̀ yìí mo wò nígbà tí àwọn tó dáyíndó nu ọjà dáyíndó tán fi ń bí ní ìbéèrè. Mo mọ̀ sọ pé tẹ bá fẹ́ gba bọ́ wọ́n ń gba bọ́ lọ́dọ̀ wa ń sálẹ̀ ń bí báyìí ẹ lè gba bọ́ lọ́dọ̀ wa ń bí náà. Ọmọ ìjà kìíní sẹ́. Màá wá yé àyàn mú nínú ìyá yín. Ẹ̀mọ̀ kó ṣe wà ẹ̀mọ̀ báyọ̀ máa rí. Ẹ ṣé wọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní sáwọn gan ni wọ́n ní kí èèyàn mọ̀ rí ni àwọn tó ń bá ṣé wọn bá yàn sọ̀rọ̀ wọn àwọn kò ṣe kinní nínú ọjà ni. Tẹ́yìn bá wà nínú ọjà ṣé orí yín dàrú ẹgbẹ́ ṣé wọn mọ̀ pé ìjọba àbájọgbó ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ṣé mo ń ṣe ó lọ sọ́dọ̀ yín.
ọ̀rọ̀ wọn. ilé wo náà kọ́ fóun where is freedom onílé tó jẹ́ pígbà tí wọ́n ń kọ́ fóun òun wá ń ṣàdúrà pé gbogbo àwọn tó ń kọ́lé fóun ọlọ́run bá tí wọ́n da nǹkan kan rán pé ilé wo nílé ẹ̀ bóyá pásítọ̀ kan fọ̀rọ̀ yẹn ṣeré ẹ wò gbà tó ti mọ́rọ̀ yẹn sọ́wọ́ láti gbà tó ti ń kọ́lé lọ́wọ́ ó wá sọ̀rọ̀ yẹn mọ́rọ̀ ní ìsìn tó yẹ kó sọ̀rọ̀ yẹn ní ìsìn ọ̀rọ̀ yẹn wà nú ẹ̀ ni ṣùgbọ́n ó rí i pé òun ò ní àǹfààní láti express ẹ̀ ó dẹ̀ ń bànú jẹ́ ní ó fi ṣẹ̀ṣẹ̀ sọ nígbà tó sọ yẹn. so Muyideen gan wora rẹ̀ bíi pé ibi tó ń wà yẹn òun ṣàtìpó ni torí pé ibi tílé yẹn wà náà inú ọgbà chọ́ọ̀chì ni gbogbo àwọn ilé pátápátá yẹn náà wà kódà sí tí èsì ti Muyideen. Is it an obligatory sọ̀rọ̀ yẹn ni kí wọ́n lọ chọ́ọ̀chì yẹn ni tí wọ́n bá ràn wọ́n lọ́wọ́ tó bá yẹ pé wọn kò lè sẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì wọ́n lè lọ bùnmí wọ́n lè mọ̀ wá jọ́sìn chọ́ọ̀chì yẹn náà gbogbo àwọn tó fún wọn lówó tán fi ràn àwọn yẹn lọ́wọ́ gbogbo wọn kọ́ ni kìrìsìtẹ́nì náà mùsùlùmí bẹ́nu wọn ẹni tí ò nígbàgbọ́ nù mùsùlùmí tí ò nígbàgbọ́ nù kìrìsìtẹ́nì wà nù wọn náà. ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ń bẹ nínú wọn. ẹlẹ́sìn ìṣẹ̀ǹbáyé ń bẹ nínú wọn. okay now ṣé ọ̀ràn yẹn wá ni kó lọ sí church? pásítọ̀ sọ fún mi pé ó máa ń jí wá láti wá fọ church láti wá ṣe dáadáa láti wá tọ́jú àwọn ṣe. Muyideen ní wọ́n pàṣẹ fóun kóun gbọ́dọ̀ máa tún ṣe sẹ́rí kó ti yàtọ̀ síra wọn. sẹ́rí kó yàtọ̀ ìyẹn ni wọ́n pàṣẹ fóun pásítọ̀ ló kàn wá máa ṣe pẹ̀lú ìdùnnú ni. bóyá ó lè má jẹ́ pásítọ̀ ló pàṣẹ èbí mi náà láwọn èèyàn lẹ́yìn ìfẹ́ jẹ́ ọmọọṣẹ́ mi bóyá nìkan nínú wọn ló kàn pàṣẹ fún ẹni ẹbẹ́ yẹn tí pásítọ̀ mọ̀ sí. tó ń kàn rí pé ó ń wá ṣe. ṣé bí kó tó di pé pásítọ̀ nà ṣé bí mo ráwọn ọmọ kéékèèké tó wà níbẹ̀ tí wọ́n kọ́kọ́ na Muyideen tí wọ́n ti ẹ̀ tó pásítọ̀ gan. àwọn ọmọ kéékèèké tó wà níbẹ̀ ló kọ́kọ́ na Muyideen pásítọ̀ sọ pé àwọn ò tiẹ̀ mọ̀ pé wọ́n ti nà káwọn tó dé. bẹ́ẹ̀ni ó sọ nínú fídíò yìí. wọ́n láwọn ò mọ̀ bọ̀bọ́ yẹn sọ pé wọ́n ti na òun kí pásítọ̀ tó dé pé pásítọ̀ náà tún wá na òun ẹ ti ẹ̀já ká ti pásítọ̀ ọ̀tọ̀ ni ewu ní tàwọn kéékèèké náà tí wọ́n ń na Muyideen èyí tó mú àwọn kéékèèké yẹn gbọ́wọ́ sókè na ọmọ 40 years ẹ̀jẹ̀ àwọ̀ ipò tọmọ 40 years yẹn wà ń bẹ̀ ipò ridicule ipò humiliation ipò tí ò pilẹ̀ dáa. ẹ dákun bí tí wọ́n ti mú Muyideen wá èèyàn lè wà rúbi ọwà nǹkan mọ́ mo ti tẹ́lẹ̀ ó lè wà ń bẹ́ ọmọ mo sì. kò possible sà. ó lè wà ń bẹ̀ kọ́ mọ́ mọ́ ta tẹ́tẹ́ ta nǹkan kan ìgbà tẹ́ ti mú sọ́dọ̀ yín yẹn iṣẹ́ ni kì í sọ̀ràn lọ dá ní tó lọ sí yẹn kò dáràn láti ta tẹ́tẹ́ kò dáràn láti mutí àwa la dáràn ká wá bá a ṣe gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọgbọ́n. rehabilitation. yes ká rehabilitate ẹ̀ with prayer. With support, with love, not with humiliation, not with ridicule, not with àwọn nǹkan tí ò tọ́ sí, not with insult and bringing down of dignity. ẹni tí ó ń sọ fún mi pé òun lọ máa sùn títì ó pé òun ṣe bí èèyàn ni bí ò tiẹ̀ ní làákàyè tí kò mọ̀ pé ẹ̀fún ó jẹun níta yàtọ̀ sínú ilé ni. beating nìkan kọ́ ni problem. àwọn tó attach mọ́ beating yẹn pọ̀ kán má ná gan kó mọ̀ wò pé àṣìmí wá ìyàwó àpọ̀kọ ni tó bá tún ti sọ̀rọ̀ báyìí wọ́n bù mí ni. how does my wife have edge on everything over me? Does that mean I don't have any brain? Am I that useless? Am I that stupid? Am I not a man? tó dẹ̀ ráwọn yòókù tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n níyàwó torí bí ìyàwó wọn àtọkọ ti ń ṣe. wọ́n ṣe ń ṣe tí ó bá ṣàlówó lọ́wọ́ lẹ́jẹ̀ lọ́rùn. How do you expect him to feel? And ọ̀rọ̀ ṣẹlẹ̀ àwa gba kí ṣọ́ọ̀pù lọ́wọ́ ọkọ àgbà kí ilé lọ́wọ́ ọkọ àwa kò léyàwó lọ́wọ́ ṣé bá a ti rẹ̀ ti sọ pé a ti kọ́ fún a ti bùn ẹjẹ́ ó ṣe bó bá ṣe fẹ́ ṣe. Advice ló kù tọmọ 40 years need. Advice ló kù. Bẹ́ẹ̀ ṣe wá kó léyàwó lọ́wọ́ wọn wá ń béèrè owó náà. Tí òun rówó tó ń fi jẹun. Ìyàwó wa ní òun fẹ́ rí epo sí jẹnẹrétọ̀.
owó tó wà lọ rẹ̀ yóò fi kó sí jẹnẹrétọ̀ ọkọ̀ ìbá máa jẹun ṣọ́ọ̀pù tó jẹ́ pé ọkọ la sì kọ́ fún ìyàwó tó jẹ́ pé gbà torí pé pásítọ̀ ń gba owó fún bọ̀bọ́ yẹn ni ló wù ú wá ní ìgbésí ayé rẹ̀ wù òun kí ni ìgbésí ayé rẹ̀ tó ti rí tẹ́lẹ̀ sọ́mọ̀ rí ìgboro ni sọ́mọ̀ ìgbésí ayé ti ń gbé ni wá ní ìgbésí ayé rẹ̀ wù òun ọ̀dà ọkọ rẹ̀ ń lọ báyìí sọ tẹ̀lé lọ ó lóun ò ní tẹ̀lé lọ. ẹ̀dẹ̀ lọ rẹ́gísírì ẹ lọ ṣe court wedding ní rẹ́gísírì ó dẹ̀ lóun ní tẹ̀lé lọ kémi bọ́ sọ̀rọ̀ kémi bọ́ bá sọ̀rọ̀ kó dúró ni. The worst part of it is that oya lie prostrate ẹ̀mẹ́gbà wa ìyàwó dẹ̀ dùn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ nọkọ in the presence of the wife. In the presence ìyàwó wà nínú shop lójú ẹ̀ nínú in her presence. then ló ti gbà bọ́dé fọ́kọ ẹ̀. In her presence bọ̀bọ̀ yẹn ò kì í sọkọ ẹ̀ because I asked the woman pé jọ kí ló wù ọ́ lára ilé kí ló wù ọ́ kí ló fẹ́ lára ẹ̀. ní tó dáa jù ibi tí pásítọ̀ ti ṣe kù ni pé téèyàn bá bọ̀bọ̀ yẹn dẹ̀ pa òwe òun náà tún pòwe irú oore tó ṣe yẹn ilé tí ọkọ̀ fún wọn kọ́kọ́ sí jìnnàjìnnà kó mọ́ wà níbi tó wà fìrí ní yẹkùn tá a bá ń ríra wa lójoojúmọ́ àníjọra wa lójú fìrí ní yẹkùn nígbà tó ti fún iṣẹ́ rẹ̀ yẹn kó mọ̀ ṣe protocol rẹ̀ ọ̀nà yẹn kọ́ ni kí gbogbo èèyàn téèyàn bá ràn lọ́wọ́ bọ́ sábẹ́ èèyàn it's not a must. Let him go. Let him go. Let him enjoy what you give him. You can be checking on him lẹ́kọ̀ọ̀kan. Kò sí pé kí ni wọ́n wà ní àyíká yín náà. Let them go. Even if they don't come to your church, let them go to the church they wish to. If they don't come to they don't talk about say Christian man, that's their problem. Àwọn míì tó pọ̀. Àwa gbọ́dọ̀ bring the pastor down. A gbọ́dọ̀ bring it down. Ọ̀rọ̀ yẹn wọ́n ti kó òkú tó pọ̀ ṣùgbọ́n kì í sáwọn náà o gbogbo ẹni tí ń kíyàn pé máa wulẹ̀ ẹni tí pé kíyàn máa wulẹ̀ ń wà ní àwọn tó fèsò sójú ọ̀nà ó kàn jẹ́ pé social media is too dogmatic so social media is èṣù ní tí a lè avoid na fi ń lò tẹ́lómi bá sọ̀rọ̀ sí lórí social media báyìí tẹ bá jókòó àbẹ padà wo ẹni yẹn bí kẹ má lo social media mọ́ láéláé ni. bẹ́ẹ̀ ṣe ń discuss nsìn ẹlòmíì ẹ fẹ́ mú máa yẹn wálẹ̀ ni. wọ́n máa bá yín jà ní. wọn fẹ́ mọ̀ kó lè gba advice tí ò tún ní jẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú nínú discussion yìí. ẹ ti dọ̀tá ènìyàn bíi pé mo dá church lẹ̀ bíi pé mo dá mosque lẹ̀ bíi pé iṣẹ́ tí ẹgbẹ̀rún èèyàn ò lè dá ṣe téèyàn kan ṣe bíi pé kan dì kan lọ́wọ́ bíi pé ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ nǹkan bíi pé kan bínú ẹ̀ ní everybody ní máa bínú wọn tó bá ti sọ̀tọ̀ gbogbo everybody ní ṣé wọ́n máa gbé Jésù wá tí wọ́n máa gbé gbogbo ẹ̀ wáyé bíi pé Jésù gan-an wà ní ìtànsì. extremism wa bá a ṣe máa pe àwọn èèyàn Ọlọ́run bá a ṣe àwọn tí máa ń sọ̀rọ̀ àǹdí wọn lọ́pọ̀lọpọ̀ gbà ni wọ́n máa ń dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn sí wọn lọ́rùn. àwọn ni máa ń mú ìyàwó míì fi ọkọ rẹ̀ lẹ́nu ilé tí ó sàn ké máa lórí tí ó lọ́mọ kúnlẹ̀ gbóúnjẹ fún alàgbà ní ṣọ́ọ̀ṣì wọn. kò lè kúnlẹ̀ fọ́kọ o ṣùgbọ́n yóò kúnlẹ̀ fún pásítọ̀. mo gbà ládùúgbà